بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكيني البوم لا بلسي بي جوكواتي تاليوني فقه المعاملات المالية. èyí tí amẹ́nubà bídìnláì tààlà níbi ìjókòó tí a jókòó kẹ́yìn òun náà ni tí a bá háyà ẹnìkan fúnṣẹ́ wa ní àdásẹ̀lẹ́sà tí kìí ṣe pé ó ń gba iṣẹ́ àwọn èèyàn pọ̀ mọ́ra wọn, tàbí ẹni yìí a lo àsìkò ẹ̀ kan pé látàsìkò báyìí sásìkò báyìí wọ́n bá wa ṣe iṣẹ́ báyìí tó jẹ́ iṣẹ́ tiwa tó pé kò lè gbàṣẹ́ ẹlòmíì mọ́ iṣẹ́ tí ó gbà. Eléyìí la pè ní al-ajir al-khas, ẹni tó jẹ́ pé ó gbà fún sí ọ̀tọ̀, tó jẹ́ pé ẹni tó lọ gbà síṣẹ́ yìí ó wá di bẹ́ni ti rí ìfàyàbalẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ló fi ní pé kó máa ṣe iṣẹ́ yìí báyìí. tọ́lá nìkan ò lè mẹ́nìkan sọ́dọ̀ àbíkọ́ nìkan bóun ṣiṣẹ́ ọ̀tọ̀ kan tí ìbá ṣe pé tí ìbá ní fàyàbalẹ̀ sí. A ti sọ ìdájọ́ eléyìí fún wa. Àmọ́ èyí tá a fẹ́ sọ lónìí ó ní tọ́jẹ́lẹ̀ kejì abala yìí tí wọ́n ń pè ní al-ajir al-mushtarak. Al-ajir al-mushtarak ó náà ní òṣìṣẹ́ tí wọ́n pé ó ń ṣiṣẹ́ fún gbogbo èèyàn. Bí ìbá ti ní bùkátà sí yóò lọ bá yóò bá ṣe tiẹ̀, bíi télọ̀ tí ó rán sọ fún gbogbo èèyàn tó kálukú lọ bá yóò ní aṣọ mi ní kọ́ bó wọn rán ẹlòmíì tó wá bá mi lọ. Bákan náà tí ń tó bàtà ṣe kálukú lọ bá kó bàtà bá kó bó tó bàtà ṣe bá ń lọ. Dírẹ́fà tí ó ń gbèrò kálukú ọmọ wọnú ọkọ̀ rẹ̀ wọ́n jọ máa wọ mọ́tò rẹ̀ pé yá o ibi àwọn jọ ń lọ wọ́n jọ mọ́tò lọ wọ́n ò sì lọ síbì kan náà. Tọ́yì wọ́n tọ̀ sí pé ẹni tá a pè ní al-ajir mushtarak gbogbo iṣẹ́ tó bá ń ṣe kà á sí fẹ́ nìkan bẹ́ẹ̀ mọ̀ sí fún ẹni bá ti wá bá náà ni iṣẹ́ rẹ̀ ó wà fún gbogbo tó bá ti wá ní ìdànfààní rẹ̀ nínú pé al-ajir mushtarak. Táwọn afáàn bá ń sọ̀rọ̀ pé òṣìṣẹ́ yóò san ọ̀ràn tí ó bá bàjẹ́ lọ́wọ́ ìyàwó sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀. ẹni tá a fà gbẹ́lẹ̀ tadminu sunnah gan ni al-ujara al-mushtarakun àwọn tí a gbà síṣẹ́ tó jẹ́ pé ìgbà síṣẹ́ wọn kìí ṣe wípé wọ́n gbà síṣẹ́ ọ̀tọ̀, iṣẹ́ tẹ́lẹ̀ kálukú ọmọ bẹ̀ wọ́n náà làwọn náà bẹ̀ wọ́n. bí a sì kó bàtà lọ bá ẹni tí ń so bàtà bẹ́ẹ̀ náà tí ẹlòmínú tó lọ kó bá, bí a ti lọ bá télọ̀ pé kó bá di ránṣọ bí mi kó bá ránṣọ bẹ́ẹ̀ náà lẹ́lòmínú tó lọ kó bá. bí a ti bí mo fẹ́ lọ síbi ìkànnì ìsìn máa lọ sí ibi tí tiwọn mọ́tò bí tiwọn mọ́tò ẹni yìí bẹ́ẹ̀ làwọn míì náà tó wọnú bẹ̀bá náà wọ́n tọ̀ pé dráìfà tí ń wọ mọ́tò yìí ó ń ṣe tó ń ṣe fún gbogbo èèyàn tó wá ní bùkátà sí. ẹni tí ń so bàtà ó ń ṣe tó ń ṣe fún gbogbo èèyàn tó wá ní bùkátà sí. bẹ́ẹ̀ náà ni àwọn tó wá tó jọ ilé yìí lọ pátá. kódà tí ẹ bá lọ sí ọ̀dọ̀ dókítà tí ó ń wò yàn sàn tí ó mọ́ sí wáyé ìwòsàn fún yàn bí dìnnà lá tí bá lọ bá ní bákan náà nǹkan kan náà ni tó kí wọ́n wá láàfíà lọ bá tẹ́lẹ̀ kọ́ bá gbà síṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ lásán yóò jẹ́ ti àkọ́kọ́ tá a kọ́ wíwùn. àwọn tẹ́pọ̀ náà lọ hospital wọ́n lọ sí clinic pé òun wọ́n tọ́jú wá wọ́n tọ́ sí pé dókítà tí ń tọ́jú èèyàn àjíìrù mushtarak lòun náà wọ́n jẹ́ òṣìṣẹ́ fún gbogbo èèyàn tó ní ìdí àǹfààní rẹ̀. ẹ̀yin ọmọ ìyá mi kí wàá ní ìdájọ́ tí nǹkan kan bá bàjẹ́ lọ́wọ́ àwọn tá a wí ní nǹkan tó dìrọ̀ mọ́ nǹkan ẹni tó lọ wá àǹfààní wọn. nítumọ̀ sí pé tí èyí bá wọ mọ́tò tẹ́nìkan nù tí dírẹ́fà gba gbogbo ẹrù àwọn èrò pé ẹ kó wá o ó sì bá kó síbi tí ó máa kó sí, àwọn àti wọ́n sọ̀kalẹ̀ wọn ò rí ẹrù kan mọ́ bá ń lọ. ṣé ẹni tó ní ẹrù yóò fọwọ́ ní pé ó ti parí náà nù o àbí dírẹ́fà ó san àárọ̀ ẹrù tó sọnù. akóbàtà lọ bá ẹni tí ń tó bàtà ṣe wọ́n tí yóò dípa lọ bá ó ní wọ́n mọ̀ wọ ṣọ́ọ̀bù wọn mọ̀ rí bàtà mọ́ ṣé a fọwọ́ wọnú a sì gbọ́dọ̀ bọ̀
àbí á sọ pé dandan kó mú bàtà míì wá. Bẹ́ẹ̀ náà gbogbo àwọn tó wá jẹ mọ́ báyìí oníwòye dókítà tí ó tọ́jú aláàárẹ̀ ó fọ lábẹ́rẹ́ kan báyìí níbi yẹn tí máa tọ́jú èèyàn ọba yí sódì ọba dá nǹkan lẹ̀ sẹ́ni ìlà tàbí kú tiẹ̀ pé ó gbẹ̀mí ẹ̀kọ́ lọ́mọ kíyèsí ní kọ̀ọ̀kan wá. Nígbà tí ṣé tí ó lè bá ṣẹlẹ̀ ta ni yóò san àárọ̀ rẹ̀? Ṣé dókítà tó bá ṣerú eléyìí sọ dáràn kó san ọ̀ràn pé ẹ̀mí tọwọ́ ẹ̀ bọ̀ bí àbí ọ̀parí náà ràn bí? Ṣé ẹ rí àwọn ọ̀rọ̀ yìí ọmọ ìyá mi ó súnmọ́ra wọn, àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ní ìdí ìfọ̀síwẹ́wẹ́ tó pọ̀ ní tọ́jú mọ́rọ̀ ti dókítà tí ó tọ́jú èèyàn. Ṣé ilé òǹkà kan yóò lẹ̀nà tó á di ìjókòó tí ń bọ̀ inshallah ta'ala mẹ́nuba. Àmọ́ tí àwọn yòókù pé pé ìdájọ́ ìtànsọ yìí náà yóò tún máa bá ti dókítà náà wí inshallah ó ní pé ẹni tó wá jẹ́ pé gbaṣẹ́ fún gbogbo èèyàn ló lè bá ṣiṣẹ́ alọ́gbé ṣọ́ọ̀pù pé báyìí náà sọ bá ń so bàtà alọ́wọ́ mọ́tò lámọ́ní kan àwọn tó kọ́ alọ́gbé bá ní ṣọ́ọ̀pù ẹ̀ tó kọ́ gba gbogbo ṣẹ́ wọ́n gbaṣẹ́ lámọ́ní wọ́n gbaṣẹ́ rẹ̀ ẹnìkejì bá ń lọ òní ń pè ní àjírò mushtarak. Tí nǹkan bá bàjẹ́ àwọn àfáà lọ síbi pé ó lọ sí ọ̀nà tó pọ̀ àmọ́ á pín sọ́nà méjì péré. Apá kan wọ́n lọ síbi wípé kò ní san àárọ̀ pípẹ́ tí ó san àárọ̀ náà ni ẹni tí ó gbà síṣẹ́ tí ẹrù bá sọnù nínú mọ́tò tí ó gbé gbogbo àwọn èrò pé wọ́n tọ̀ ọkọ̀ fọwọ́ wọnú kó máa bá tiẹ̀ lọ. Anikẹ́ni kan bá ní ṣe kápẹ́ntọ̀ bá ní ṣe àpótí wọ́n bá ní ṣe àga akó ogun tó fi ṣe fún ìkábàjẹ́ ń bẹ̀ èèyàn ò ní sọ pé kó san àárọ̀. Ẹni tí ó fara gbá ìtọ́sẹ̀lẹ̀ náà lẹ́ni tó ní nǹkan yìí. Wọ́n ní kí ló fà á? Òun náà ni wípé ẹni yìí nígbà tí ó ti jẹ́ wípé ó ṣe àṣejù àárí pé bóyá ó ṣe bí ó ti dáa lọ́fà kó tí ìkẹ́ fi ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ tí máa ń ṣe náà ló ṣe wọ́n kàn ṣe sí ṣẹlẹ̀ làṣẹ́bà náà ni. Bákan náà a sì rí wípé bóyá ó ṣe àṣe ètò níbi àkéèsí ẹ̀ kò ṣàṣe jù kò ṣe àṣe ètò níbẹ̀ láti níbẹ̀ náà nǹkan o kì í ṣe ẹni tí ó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ ní ọ̀sán wọ́n pẹ́ ẹni tí ó ní nǹkan yìí ó ní yóò fara gbá nípasẹ̀ wípé yóò lè kì í ṣe pé bóyá ọmọ ṣẹlẹ̀ ní ọwọ́ rẹ̀ bá ń lọ kò sí àṣejù kò ṣàṣe ètò ńbẹ̀. Ẹ máa wo wọ́n rí pé ó gbé ìdájọ́ rẹ̀ sí ìtọ́jọ́ ti ìta mẹ́nubá ní àná èyí tó kọjá lọ náà. Àmọ́ àwọn àfáà kan wá lọ bíbi pé yóò san àárọ̀ o wọ́n ní yóò san àárọ̀ bá ṣe pé ń gbaṣẹ́ gbogbo èèyàn ni yóò san àárọ̀ wọ́n là lè fi wé ẹni tá a gbà síṣẹ́ lọ́tọ̀ wọ́n yàtọ̀ síra wọn. Wọ́n ní pé yóò san àárọ̀ tá a bá ọ̀nà tí wọ́n sọ pé yóò san àárọ̀ òun náà ni apá kan àwọn sàhábà radiyallahu alayhim nínú wọn ni Umar radiyallahu ta'ala anhu tí ó sọ wípé kẹ́hìn téèyàn bá gbéṣẹ́ fún tí nǹkan wá bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ kó tọ̀wọ́ san àárọ̀ ni o. Kí ló fà á? Ó ní pé la yuslihu an-nas illa dhalik. Ìtọ́ràn ní kéèyàn ó ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn o. Téèyàn bá ní pé ṣe bí ó bàjẹ́ ẹja dákẹ́ ń bẹ̀ owó àwọn èèyàn mọ dúkìá àwọn èèyàn mọ lọ tí àwọn òṣìṣẹ́ wọ́n máa lu jìbìtì ẹrù èèyàn dúkìá èèyàn owó èèyàn lọ́nà pé ṣe bóun ní san àárọ̀. Tí wọ́n ní pé dírẹ́fà ọmọ san owó kọ́mọ̀ san àárọ̀ ẹrù tó sọnù kì í dírẹ́fà ò rí bákan náà á rìn tó jẹ́ pé kò ní fàyàbalẹ̀ kò sí fàyàbalẹ̀ sí tí ó sì kí ni o tí ó máa lu jìbìtì ẹrù àwọn èèyàn. Tí wọ́n sọ pé kápẹ́ńtà ọmọ san àárọ̀ ó lè lọ máa lo nǹkan tí ò dáa fún èèyàn tí ó máa pé ó bàjẹ́
yóò mọ̀ parọ́ pé kì í ṣe ọwọ́ òun ló ti ṣẹlẹ̀. Tí ẹ bá sọ pé kẹ́ni tó ní ẹni tó sọ ẹni tí ó ń tún bàtà ṣe kọ́ mọ́ san àrọ̀ bàtà tó bàjẹ́ àgbàdà tó sọnù, wọ́n máa jí dúkìá èèyàn tí wọ́n sì mọ̀ sọ pé ọ̀sọ̀nù ni. Eléyìí ni Sayyidina Umar radiyallahu ta'ala anhu àtàwọn sàhábà míì náà wọ́n bá yẹn sí ogun pátá ni wọ́n rí náà fi ṣe àyípadà àdájọ́ tí ń bẹ fún ẹni tí ìbá gbéṣẹ́ fún. Torí pé tẹ́lẹ̀ ìdájọ́ tí ń bẹ fẹ́ tí ìbá gbéṣẹ́ fún ni pé kò ní sàárọ̀. Àwọn gbà tí Sayyidina Umar rí pé nǹkan ti yí padà, aláwọ̀ yẹn ti yí padà, pé tá a bá yí nǹkan yí padà wọ́n máa kó ìparun bá dúkìá àwọn èèyàn. Ó yẹ pé gbogbo bá jẹ́ pé èèyàn lọ gbéṣẹ́ bá táwọn ṣe pé wọ́n jí dúkìá èèyàn lọ lọ́dọ̀ rẹ̀ lọ́n jẹ́ ó jí dúkìá wa o. Táwọn ní pé ọ̀sọ̀nù tí ó bá ti rí ẹ̀rí tó lágbára mú wá wípé kéde yìí kọ̀ mọ́ mẹsẹ̀ sí o, yóò san àrọ̀ o. Tọ́lá àwọn nǹkan mìíràn tí máa ṣẹlẹ̀ téèyàn ò ní agbára lórí ẹ̀. Lápèjúwe ọlọ́pàá kọ́ mọ́jì kárí wàhálà o. Nígbà tí àgbàrá bá wọ àwọn àyíká tó pé ó kó àwọn ẹrù bẹ̀ ó wọ lọ, á rí pé yìí ẹni tí ó ní ṣọ́ọ̀bù ń gbé àyè bẹ́ẹ̀ kò lágbára àti sọ wípé kí rẹ̀ mọ́ ṣẹlẹ̀. Ó tọ́jú pé ó yé ẹni tó ó ní nǹkan gan pé eléyìí kò lágbára lórí rẹ̀ ju pé bó ti kéèyàn gbà fọlọ́run lọ. Irú eléhùn nìkan lèèyàn ní béèrè ààrọ̀ fún ní ẹ̀ẹ̀kan sí ọmọ ìyá mi. Ní ṣókí ọ̀rọ̀ tá a mẹ́nu bà ní wípé ẹni tá a bá jẹ́ pé ń gbaṣẹ́ ní ọ̀dọ̀ eléyìí, ọ̀dọ̀ Zaidu, ọ̀dọ̀ Amuru, wọ́n bá ń lọ tó pé ń gbaṣẹ́ iṣẹ́ gbogbo ẹ̀ nígbà sọ́dọ̀ tí ń máa ṣe lẹ́yìn pé ní al-ajr mushtarak, ń gẹ́gẹ́ pé ní as-sani' pé òṣìṣẹ́ pé ń gbaṣẹ́ ń bá àwọn èèyàn ṣiṣẹ́, iṣẹ́ nìkan ní bá ṣiṣẹ́ lóye ní bẹ́ẹ̀ àfáà wọ́n dúró lórí pé apá kan dúró lórí pé kò ní san àrọ̀ tí ká bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n tọ̀ wọ́n fọwọ́nú torí pé ó jọ pé èèyàn fàyà balẹ̀ sí ẹni bẹ́ẹ̀ bákan náà. Àmọ́ àwọn àfáà tó lọ síbi àwọn míì lọ pé téèyàn bá ní kó wọn máa ṣe bẹ́ẹ̀ lásìkò yìí, àsìkò táwọn sàhábà tí wọ́n ń sọ̀rọ̀ yìí àsìkò tó yẹ pé ó ti ọpẹ́ ní kí sásìkò yìí náà sọ o. Nígbà tí nǹkan tó dáa nígbà tílẹ̀ mọ́ tílẹ̀ ò tí ì dọ̀tí o ni wọ́n ń sọ̀rọ̀ yìí o. Ẹja wọ ọ̀dọ̀ àsìkò tá a wí tẹ́wọ́ tí yóò bá sọ́ra gan Allahul musta'an. Àsìkò yìí yàtọ̀ sásìkò tí wọ́n ń sọ. Wọ́n sọ pé ọmọ ẹ̀sẹ̀ ìdíwọ̀n mọ̀ sọ pé in tó lè tó àwọn èèyàn ṣe ni kéèyàn máa gba ààrọ̀ tó bá sọnù níbi lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ tó pé ń bá àwọn èèyàn ṣe iṣẹ́ tó pé ń gbaṣẹ́ ní gbogbo èèyàn. Tí a pé ìkankan sọnù kéèyàn gba ààrọ̀ rẹ̀ àbí nǹkan tó bá bàjẹ́ lọ́dọ̀ wọn àwọn ni kí wọ́n tó ṣe bá ń lọ. Ilé ìjẹ́sùn kí ọ̀rọ̀ àwọn ká dìrọ̀ máwọn ọ̀rọ̀ yìí insha Allah á mẹ́nu bá ń bi tó jẹ mọ́rọ̀ tá a fẹ́ mẹ́rin tẹ̀síwájú lọ ní ìjókòó tó ń bọ̀ insha Allah. Ibi tó téèyàn bá jẹ́ pé ó jẹ́ bíi nọ́ọ̀sì ni dókítà ni àwọn tí wọ́n mọ elégbòogi tí wọ́n pé àwọn tọ́jú èèyàn insha Allah mẹ́nu bá ọ̀rọ̀ àwọn eléyìí tí wọ́n bá lọ tọ́jú ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí ìdàkejì bá ṣẹlẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ kí ni àwọn àfáà sọ pọ̀ ọ̀rọ̀ wọn lọ́ba yóò ṣẹlẹ̀ fún àgbọ́yé wa lọ́run sọ́lé ala Muhammadu sallam.